amookun-sika ò ní bò tutu ni yóò máa tú. Ileesẹ Ọlọpa Nawo Gan Afomo Sowẹru Doola Awon Omode Mokanla Nipinle Anambra. Gbógun bá jẹ lọ ọgbọ̀n àjẹbọ o. Iléẹjọ pàṣẹ pé kí iléeṣẹ́ ọlọ́pàá san mílíọ̀nù 10 náírà fún àwọn olùwọ́de END SARS. Ikú pa abiri abiri kú o. Ikú pa abiri abiri rọ̀run. Emir ìlú Gusau Ibrahim Bello dágbére fáyé lẹ́ni ọdún 71. Ẹ yé sọ ohun tójú yín ò tó o. Apá ẹkùn àríwá ò jẹ́ pípatì fún iṣẹ́ ìdàgbàsókè lábẹ́ ìṣèjọba Tinubu. Kẹ̀ẹ̀dàkẹ̀ rumors iléeṣẹ́ ààrẹ ló fèsì ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún Kwankwaso. Àwọn agbébọn tún sọsẹ́ láabi wọn o nípínlẹ̀ Plateau ṣekú pa èèyàn 14 àti ọlọ́pàá kan. Kẹ́ẹ̀yà gbọ́sẹ̀ tí o Ààrẹ Tinubu kò ṣiṣẹ́ ìdàgbàsókè kankan sókè ọ̀yà ẹkùn gúúsù ló náwó Nàìjíríà sí. Kwankwaso ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. You are welcome to Drivetv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Asiri amookun-sika ò ní bò ó, tutu ni yóò máa tú. Ileesẹ Ọlọpa Nawo Gan Afomo Sowẹru Doola Awon Omode Mokanla Nipinle Anambra àdúpẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti jẹ́ kó di mímọ̀ pé òun ti ṣe ìwádìí, òun sì ti fi gbòòrò òfin gbé àjọmọ̀gbépamọ́ Afomo Sowẹru kan ní agbègbè Uruagu níjọba ìbílẹ̀ Àríwá Nnewi nípínlẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé lákòókò iṣẹ́ ìréde ikọ̀ agbófinró ọlọ́pàá ẹ̀ka tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn ọkà nípínlẹ̀ Anambra pẹ̀lú àjọṣepọ̀ ikọ̀ agbófinró ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa lọ́jọ́ 15 oṣù keje ni wọ́n fi gbòòrò òfin gbé afurasí kan nígbà tí wọ́n sì dóòlà àwọn ọmọdé 11 ọkùnrin 5 àti obìnrin 6. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Anambra SP Tochukwu Ikenga sọ wípé ìwádìí fi hàn pé àwọn ọmọdé ọ̀hún ni wọ́n jí gbé sòwò ẹrú láti ìpínlẹ̀ Adamawa. Ikenga fi kún pé àwọn ọmọ náà ni wọ́n fi fún àwọn èèyàn ìlú kan tí wọ́n ń wá ọmọ tí wọ́n yóò gbàtọ́ fún mílíọ̀nù 1.5 náírà 1.5 million naira fún àwọn ọmọdékùnrin àti ẹgbẹ̀rún náírà 800,000 naira péré fún àwọn ọmọbìnrin. Iṣẹ́ ìréde ìwádìí ìtọpinpin ló ṣokùnfà bí wọ́n ṣe náwó gan afurasí kan Uche Okoye ẹni ọdún 43. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, afurasí ọ̀hún ló jẹ́ ògbóǹtarìgì nínú kágbọ́mọpamọ́ káfẹ́yàn Sowẹru láàrin ìpínlẹ̀ kan sí ìkejì. Àwọn ọmọdé ọ̀hún tí wọ́n dóòlà ni wọ́n ti fà lé igbákejì kọmíṣánná ọlọ́pàá Suwaibu Wara olùdarí ikọ̀ agbófinró ọlọ́pàá fún ìgbésẹ̀ láti wá àwọn ìdílé àwọn òbí wọn kan. Gẹ́gẹ́ bí ó ṣe wí, iléeṣẹ́ ọlọ́pàá ń ṣiṣẹ́ lórí àwọn àlàyé ọ̀rọ̀ tí wọ́n gbà kalẹ̀ látẹnu afurasí lójúnà láti lè tètè náwó gan àwọn agbọ́mọpamọ́ Sowẹru yòókù àti láti fojú wọn wìnà òfin. Ó fi kún pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Anambra CP Ikioye Orutugu nígbà tó ń gbóṣùbà káre fún iṣẹ́ takuntakun ikọ̀ àwọn agbófinró tí wọ́n ṣiṣẹ́ ìréde náà, pàápàá jùlọ ìgbésẹ̀ kánmọ́nkóbó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó jẹ́jẹ́ ìtẹ̀síwájú àtìlẹ́yìn rẹ̀ nípa gbígbógun ti àwọn àjọmọ̀gbépamọ́ àfẹ̀yàn Sowẹru káàkiri orílẹ̀-èdè. Nínú àmọ̀ràn pàtàkì, kọmíṣánná ọlọ́pàá ṣèkìlọ̀ fún ẹnì kọ̀ọ̀kan àti àwọn tọkọtaya tí wọ́n ń wá àwọn ọmọ láti gbàtọ́ láti kíyèsára kí wọ́n ṣe ìwádìí àti àyẹ̀wò fínífíní kí wọ́n sì tẹ̀lé ìlànà tí òfin là kalẹ̀ kí wọ́n sì yẹra nínú kíkópa nínú àwọn ìwà ọ̀daràn lábẹ́ dídìbọn gbà ò mọ̀ tọ́. Gbógun bá jẹ lọ ọgbọ̀n àjẹbọ o. Ilé-ẹjọ́ pàṣẹ pé kí iléeṣẹ́ ọlọ́pàá san mílíọ̀nù 10 náírà fún àwọn olùwọ́de END SARS. Ǹjẹ́ ẹ rántí ìwọ́de ìfẹ̀hónúhàn fífòpin sí ikọ̀ ọlọ́pàá dìgbòlùjà SARS? Àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ awuyewuye rẹ̀ tó fi délé ẹjọ́. Ní báyìí, ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó ti pàṣẹ pé kí iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà, ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá ní Nàìjíríà àti kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó san mílíọ̀nù 10 náírà fún àwọn olùwọ́de tó ṣèrántí àwọn ẹgbẹ́ wọn tó fẹ̀hónú hàn lásìkò ìwọ́de END SARS. Mílíọ̀nù 10 náírà náà dúró fún títẹ̀ ẹ̀tọ́ àwọn olùfẹ̀hónúhàn tó ń ṣèrántí ọdún kẹrin tí ìwọ́de END SARS wáyé mọ́lẹ̀ lábẹ́ òfin. Adájọ́ Musa Kakaki tó gbé ìdájọ́ náà kalẹ̀ lọ́jọ́bọ̀ sọ pé àwọn ọlọ́pàá tẹ ẹ̀tọ́ àwọn olùwọ́de tó kórajọ lógúnjọ́ oṣù kẹwàá ọdún 2024 láti ṣèrántí ọdún kẹrin àyájọ́ END SARS ní Lekki toll gate mọ́lẹ̀
lábẹ́ òfin. Adájọ́ ṣàlàyé pé lóòótọ́ àwọn agbófinró lẹ́tọ̀ọ́ láti rí i pé àlàáfíà wà láàrin ìlú kí àwọn èèyàn sì pa òfin mọ́, ṣùgbọ́n wọn kò gbọdọ̀ kó ipa tó lòdì sí ìjọba àwarawa àti ohun tí òfin sọ. A ó rántí pé ó kéré tán iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó náwó gan 20 èèyàn lára àwọn olùwọ́de tó ń ṣèrántí ọdún kẹrin tí àyájọ́ END SARS wáyé nílùú Èkó lọ́dún tó kọjá. 20 oṣù kẹwàá ọdún 2020 ní ìwọ́de END SARS gan wáyé níbi tí ọ̀pọ̀ ọ̀dọ́ ti kóra jọ tí wọ́n ń pè fún fífi òpin sí ẹ̀ka agbófinró ọlọ́pàá SARS lórílẹ̀‐èdè yìí. Ẹgbẹẹgbẹ̀rún àwọn ọ̀dọ́ ló bọ́ sójú títì ní Lekki toll gate láti gùnlé ìwọ́de tako ìwà ipá àwọn ọlọ́pàá SARS yìí sí aráàlú. Àwọn ọ̀dọ́ náà pe ìpè yìí láti fi òpin sí ìpànìyàn láì nídìí àti ìwà tó lòdì sí ẹ̀tọ́ ọmọnìyàn tí wọ́n fi ẹ̀sùn kan àwọn ọlọ́pàá náà fún. Bó tilẹ̀ jẹ́ pé ìwọ́de wọ́ọ́rọ́ ni wọ́n ṣètò, ó padà di rògbòdìyàn tí ẹ̀mí sì bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Àwọn míì sì bá ara wọn látìmọ́lé fún ìgbà pípẹ́ nínú àwọn olùwọ́de náà. Àwọn ológun ṣínà ìbọn bolẹ̀, ó sì kéré tán ìròyìn sọ pé òkú tó sùn lójú ìjà náà tó 12. Ìrántí ọdún kẹrin náà ló pé 20 oṣù kẹwàá ọdún 2024 tí àwọn olùwọ́de sì tún kóra jọ láti rántí rẹ̀ àti àwọn akọni ẹgbẹ́ wọn tó bá ogun lọ. Èyí ni wọ́n ń ṣe lọ́wọ́ ní Lekki toll gate lẹ́kọ̀ọ́ lọ́dún tó kọjá tí àwọn ọlọ́pàá fi dé tí wọ́n sì kó wọn dà sínú ọkọ̀ àwọn agbófinró láì sọ ohun pàtó tí wọ́n ṣe tako òfin Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ wákàtí ni ìròyìn sọ pé wọ́n fi dá wọn dúró sínú ọkọ̀ náà kí wọ́n tó padà fi wọ́n sílẹ̀ láì fi ẹ̀sùn kankan kàn wọ́n fún mímú tí wọ́n mú wọn. Èyí ló mú àwọn olùwọ́de náà gbé ìgbésẹ̀ òfin. Wọ́n ṣàpèjúwe ìwà àwọn ọlọ́pàá bíi títẹ ẹ̀tọ́ àwọn láti ṣèwọ́de wọ́ọ́rọ́ mọ́lẹ̀. Bákan náà ni wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà tako àǹfààní tí òfin fún àwọn láti sọ èrò ọkàn àwọn síta. Èèyàn 22 àti àwọn àjọ 3 tí ṣe Education Rights Campaign, the Take It Back Movement TBM àti Campaign for the Defence of Human Rights ló pe iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà lẹ́jọ́. Àwọn olùwọ́de tó pe ẹjọ́ náà ní Azan Taiwo Soweto, Udiaile Kingsley, Ilesanmi Kẹ́hìndé, Osopale Adésẹ̀yẹ, Ọlámilékan Sanusi, Osugba Blessing, Káyọ̀dé Àgbájé, Michael Adédèjì, Jennifer Rita Obiora, Orúsọlá Olúrẹ̀mí àti Ṣèyí Àkàndé. Àwọn míì ní Akin Okunowan, Ngochukwu Prince, Aisha Ọmọlára, Thomas Abiodun Ọlámídé, Ogbu Obena Ferdinand, Agbedo Kẹ́hìndé Stephen, Dúróníkẹ́ Ọláwálé, Isaac Ọbaṣí, Fúnmiláyọ̀ Jọládé Àjàyí àti Hafiz Sulaiman. Àwọn tí wọ́n fẹ̀sùn títẹ ẹ̀tọ́ ẹni lójúmọ́lẹ̀ kàn nínú ẹjọ́ náà tí wọ́n sì jẹ́ olùjẹ́jọ́ ni ọ̀gá àgbà pátápátá fún àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà, iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà, kọmíṣánná ọlọ́pàá Nàìjíríà, alága àjọ task force ìpínlẹ̀ Èkó, gómìnà ìpínlẹ̀ Èkó àti olóòtú ìdájọ́ ìjọba ìpínlẹ̀ Èkó. Ikú pa abiri, abiri kú o. Ikú pa abiri, abiri rọ̀run. Emir ìlú Gusau Ibrahim Bello dágbére fáyé lẹ́ni ọdún 71. Ilé ayé ọjà ọ̀run nílé Èkó wa. Ọ̀mọ̀wé Ibrahim Bello tí ṣe Emir ìlú Gusau nípínlẹ̀ Zamfara ti jọlọ́run nípè lẹ́ni ọdún 71 71 years. Òwúrọ̀ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 25 oṣù keje ọdún 2025 ní ìròyìn sọ pé Emir Ibrahim Bello dágbére fáyé nílùú Àbújá lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́. Nígbà tó ń fìdí ìròyìn náà múlẹ̀, Sulaiman Idris, agbẹnusọ gómìnà ìpínlẹ̀ Zamfara, Dauda Lawal kéde nínú àtẹ̀jáde tó fi síta pé gómìnà bá àwọn èèyàn Zamfara kẹ́dùn ikú ọba náà. Gómìnà Lawal sọ pé àdánù ńlá ní ikú Emir Ibrahim jẹ́ fún òun bí ẹnìkan. Ó fi kún pé alátìlẹ́yìn ọba tó fi ọdún 10 tó fi wà nípò Emir jin ìpínlẹ̀ Zamfara ni. Ó bá àwọn ìgbìmọ̀ olóyè Zamfara, àwọn mọ̀lẹ́bí Emir, ìgbìmọ̀ afọbajẹ Zamfara àti gbogbo ọmọ ìpínlẹ̀ Zamfara kẹ́dùn ikú Emir Bello. Ó ní àdánù ńlá ní ìpapòdà rẹ̀ jẹ́ fún òun bí ẹnìkan, àwọn èèyàn Zamfara, àríwá àti gbogbo Nàìjíríà lápapọ̀. Ó fi gbogbo ara jìn, ó sì ní ìgbàgbọ́ tòótọ́. Ọjọ́ 16 oṣù kẹta ọdún 2015 ni Emir Ibrahim Bello dé ipò Emir ìlú Gusau.
olóògbé yìí ní Emir kẹẹ̀ẹ́dógún tó jẹ ní Gusau ṣáájú kó tó dépò ọba òṣìṣẹ́ ìjọba ní olóògbé Bello òṣìṣẹ́ náà dé ipò ọ̀gá àgbà tí a mọ̀ sí permanent secretary. Ìpínlẹ̀ Sokoto àtijọ́ àti ìpínlẹ̀ Zamfara ni olóògbé ti ṣiṣẹ́ ìjọba títí ọdún 10 àti oṣù díẹ̀ ló fi wà nípò Emir Zamfara kí ọlọ́jọ́ tó dé. Ẹ yé sọ ohun tójú yín ò tó o. Apá ẹkùn àríwá ò jẹ́ pípatì fún iṣẹ́ ìdàgbàsókè lábẹ́ ìṣèjọba Tinubu kẹ̀ẹ̀dàkẹ̀ rumors. Iléeṣẹ́ ààrẹ ló fèsì ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún Kwankwaso. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa Nàìjíríà ti dá ọ̀rọ̀ tó tẹnu olùdíje dupò ààrẹ lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party NNPP Sẹ́nítọ̀ Rabiu Kwankwaso jáde pé wọ́n pa apá ẹkùn àríwá tì fún iṣẹ́ ìdàgbàsókè lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu nù bíi omi ìsànwọ́. Iléeṣẹ́ ààrẹ ní ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ rárá bó ti wulẹ̀ kó mọ. Ó ní ọ̀pọ̀ àkànṣe iṣẹ́ ribiribi àti àwọn ètò lóríṣiríṣi ló ń lọ lọ́wọ́ lápá ẹkùn náà. Kwankwaso lákòókò ìtakùrọ̀sọ láàrin àwọn alẹ́nulọ́rọ̀ májòbàjẹ́ ìlú lórí àgbéyẹ̀wò àtúnṣe òfin ọdún 2025 nípínlẹ̀ Kano lọ́jọ́bọ̀ Thursday ṣèkìlọ̀ pé àwọn ohun àlùmọ́ọ́nì ọ̀rọ̀ ilẹ̀ wa tó yẹ kí gbogbo ẹkùn jẹ àǹfààní rẹ̀ ló ń jẹ́ títarí lọ apá ẹkùn gúúsù. Èyí ló ń ṣokùnfà ìṣẹ́, òṣì àti ètò ààbò tó mẹ́hẹ tó ń peléke sí káàkiri apá ẹkùn àríwá. Ó kọminú lórí ipò tí àwọn ojú ọ̀nà ìjọba àpapọ̀ wà láwọn ìpínlẹ̀ apá ẹkùn àríwá nílẹ̀ wa. Sọ bí kò ṣe rọ́kọ̀ bàálù wọ̀ èyí tó mú kó rìnrìn àjò gba ojú ọ̀nà láti Àbújá lọ sí Kano nípasẹ̀ Kaduna. Ó ṣàpèjúwe ìrìn àjò náà gẹ́gẹ́ bí ọ̀run àpáàdì nítorí àwọn ipò búburú tí àwọn ojú ọ̀nà ọ̀hún wà. Ẹni tó ń kọ ìhà sí ọ̀rọ̀ tó tẹnu Kwankwaso jáde lójú òpó ayélujára rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday, olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ fétò ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ Sunday Dare tako àwọn ọ̀rọ̀ tí Kwankwaso sọ jáde síta. Dare ní ọ̀rọ̀ tó tẹnu Kwankwaso jáde pé wọ́n pa apá ẹkùn àríwá tì fún iṣẹ́ ìdàgbàsókè ló kù díẹ̀ káàtó. Ó ní ìṣèjọba Tinubu ti gbé ọ̀pọ̀ iṣẹ́ àkànṣe tó lámìlaka ṣe lápá ẹkùn àríwá nípa ojú ọ̀nà, ẹ̀ka ètò ọ̀gbìn, ètò ìlera àti ohun àmúṣagbára. Gẹ́gẹ́ bí Dare ṣe wí, àwọn iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ ní ojú ọ̀nà márosẹ̀ Àbújá sílùú Kaduna sí Kano, ojú ọ̀nà márosẹ̀ Sokoto Badagry, super highway àti ọ̀pá afẹ́fẹ́ gáàsì Àjàòkúta Kaduna Kano àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Dare kò ṣàìtúnṣe àlàkalẹ̀ rẹ̀ pé $158.15 million fétò ẹ̀ka ohun ọ̀gbìn káàkiri àwọn ìpínlẹ̀ 9 lápá ẹkùn àríwá àti àwọn iṣẹ́ àkànṣe míì tó ń wáyé nípínlẹ̀ Bauchi àti Gombe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Abẹ́sìnkáwọ́ ààrẹ tún mẹ́nuba àwọn iṣẹ́ àkànṣe ribiribi tí ààrẹ gbèsè bíi ọgbà ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn iléèwé gíga Ahmadu Bello ní Zaria, ọgbà ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn kejì iléèwé gíga Jos, ọgbà ilé ìwòsàn ìjọba àpapọ̀ Nguru àti àwọn iṣẹ́ àkànṣe míì láwọn apá ẹkùn àríwá. Bákan náà ló mẹ́nuba àwọn iṣẹ́ àkànṣe ohun àmúṣagbára àti ojú ọ̀nà rélùwé Kaduna sí Kano, rélùwé Kano sí Marandi tó ń lọ lọ́wọ́. Sunday Dare tẹnumọ́ pé ìjọba kò dẹ́yẹ sí apá ẹkùn àríwá o, wọn kò sì fọwọ́rọ́ wọn sẹ́yìn nínú àwọn ètò ìdàgbàsókè ohun amáyédẹrùn. Àwọn agbébọn tún ṣọṣẹ́ láabi wọn o nípínlẹ̀ Plateau, ṣekú pa èèyàn 14 àti ọlọ́pàá kan. Ó mà ṣe o, kò dín ní 14 nínú àwọn èèyàn abúlé méjì tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìkọlù tuntun tó wáyé lọ́jọ́bọ̀ Thursday níjọba ìbílẹ̀ Bokos nípínlẹ̀ Plateau pẹ̀lú ọlọ́pàá kan. Ṣáájú ní ìkọlù àkọ́kọ́ tó pa ọlọ́pàá ti wáyé lọ́jọ́ náà kí ìkejì tí aráàlú 14 ti pàdé ikú òjijì tó wáyé ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí rẹ̀ múlẹ̀ lásìkò tí àwọn èèyàn tí púpọ̀ nínú wọn jẹ́ ará abúlé Chiranji ń darí bọ̀ láti ọjà Bokos tí wọ́n ń padà lọ sí abúlé Mago ni àwọn agbébọn ti dènà dè wọ́n tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ fún wọn. Alága ìgbìmọ̀ tó ń rí sí kí àlàáfíà jọba ní Bokos, Ọ̀gbẹ́ni Kefas Malai, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún ìwé ìròyìn Punch lálẹ́ ọjọ́bọ̀ Thursday. Ó ní òótọ́ ni pé ọmọ ìlú 14 ni àwọn afurasí agbébọn ṣekú pa, àwọn 7 míì sì farapa nígbà tí wọ́n ń bọ̀ láti ọjà Bokos tí wọ́n sì ń lọ sí abúlé Mago níjọba ìbílẹ̀ Bokos. Nínú àlàyé alága ìgbìmọ̀ àlàáfíà Bokos, ó ní ṣáájú ni àwọn apààyàn náà ti pa ọlọ́pàá kan tó ń ṣọ́ ojú ọ̀nà Richard níjọba ìbílẹ̀ Bokos kan náà. Malai sọ pé ibi tí ìjọba fi ọlọ́pàá náà sọ ló ń sọ lọ́wọ́ tí wọ́n fi kọlù tí wọ́n sì pa síbẹ̀.
ó ṣàpèjúwe ìpànìyàn náà bí èyí tó burú gan. Wọ́n ní ọkàn àwọn gbọgbẹ́ gan nítorí láàárọ̀ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù keje ọdún 2025 ni wọ́n pa ọlọ́pàá mọ̀pọ̀ kan síbi tí ìjọba fi sọ lójú ọ̀nà Richard níjọba ìbílẹ̀ Bokos. Malai ló ṣàlàyé bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tirẹ̀ tó fi fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Alága ìjọba ìbílẹ̀ Bokos Amalal júwe ohun tó ṣẹlẹ̀ náà bí èyí tó nílò àkíyèsí kíákíá. Tí a ò bá gbàgbé, a ó rántí pé ìkọlù àwọn agbébọn di lemọ́lemọ́ ní àwọn ìpínlẹ̀ kan bíi Plateau àti Benue. Bí àwọn èèyàn agbègbè náà ṣe ń koro ojú sí ìpànìyàn ọ̀hún ni wọ́n ń rọ ìjọba àpapọ̀ láti dìde ìrànlọ́wọ́. Bẹ́ẹ̀ ni àwọn míì ń pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ láti parí ìkọlù lemọ́lemọ́ yìí. Kẹ́yà gbọ́ sí tí o, Ààrẹ Tinubu kò sì ṣe ìdàgbàsókè kankan sókè ọ̀yà ẹkùn gúúsù ló ń náwó Nàìjíríà sí. Kwankwaso ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Olùdíje dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú NNPP lọ́dún 2023 Rabiu Musa Kwankwaso ti sọ pé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pa ẹkùn àríwá Nàìjíríà tì fún iṣẹ́ ìdàgbàsókè. Kwankwaso tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Kano tẹ́lẹ̀ rí sọ pé apá gúúsù Nàìjíríà ní Tinubu ti ń ṣe onírúurú iṣẹ́ ìdàgbàsókè. Kwankwaso fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ níbi ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ tó wáyé nílùú Kano lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù keje ọdún yìí. Ó rán àwọn tí wọ́n ń wá gbogbo ọ̀nà láti ja ìjọba lólè létí pé àìtó owó jẹ́ ọ̀kan lára ìṣòro tí Nàìjíríà dojú kọ, nígbà táwọn míì sì tún ń ṣe owó tó wà kùmọ̀kùmọ̀. Ó ní ara nǹkan báyìí ló ń ṣokùnfà ètò ààbò tó mẹ́hẹ, ebi tó ń pa aráàlú àtàwọn ìṣòro míì. Kwankwaso ní ọ̀pọ̀ ọ̀nà lápá àríwá ló ti bàjẹ́ tán. Ó ní ó wá jẹ́ pé lásìkò tí ìjọba Tinubu náwó rọ̀gùnrọ̀gùn sórí oríṣiríṣi àkànṣe iṣẹ́ lẹ́kùn gúúsù Nàìjíríà ni èyí ń ṣẹlẹ̀. Kwankwaso wá ké pe Tinubu láti rí i pé ó lo ọrọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fún ìdàgbàsókè gbogbo ẹkùn tó wà ní Nàìjíríà. Kwankwaso sọ̀rọ̀ yìí lásìkò táwọn èèyàn kan sọ pé APC ń fa ojú rẹ̀ mọ́ra kí ó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Èyí ló sì ti jẹ́ kí ọ̀pọ̀ máa sọ pé tí Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC kò bá ní ìbáṣepọ̀ tó dán mẹ́rán pẹ̀lú rẹ̀, ó ṣeéṣe kí Kwankwaso sì dúró sínú ẹgbẹ́ NNPP. Àmọ́ ọ̀pọ̀ ló ti ń sọ pé ọ̀rọ̀ náà lọ́wọ́ òṣèlú nínú, torí Kwankwaso ló ti ń sọ fún ìjọba àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe lápá òkè ọya ní Nàìjíríà. Láìpẹ́ yìí ni àwọn fọ́tò kan gba orí ayélujára kan èyí tó ṣàfihàn bí Kwankwaso ṣe ń gba àwọn olóṣèlú kan tí wọ́n ń pè ní ọmọ ẹgbẹ́ APC tẹ́lẹ̀ sínú NNPP. Kwankwaso tún sọ láìpẹ́ yìí pé kò sí ìdí fóun láti darapọ̀ mọ́ ẹgbẹ́ tí kò bìkítà nípa àwọn tí òṣì àti ìṣẹ́ bá ń fira. Àmọ́ láti ìgbà tí Abdullahi Ganduje ti kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí alága àpapọ̀ fẹgbẹ́ òṣèlú APC làwọn ọmọlẹ́yìn Kwankwaso ti ń sọ pé ibi tó bá lọ làwọn yóò tẹ̀lé lọ. Ọ̀pọ̀ onímọ̀ nípa ètò òṣèlú wòye ọ̀rọ̀ náà pé ó ní ṣe pẹ̀lú dídarapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú míì ló ṣe gbé ìgbésẹ̀ náà. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wò tí ẹ̀ ń wò wá.